wàhálà ńlá mà ti bẹ̀rẹ̀ o láàrin fatia balógun àti fúnkẹ́ akíndélé. Ìjà yìí ó mà gbẹnu tán ó kọjá bí ẹ ti rò. Ẹ̀yin èèyàn wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Bí a ṣe máa sọ fún yín, ìjà tó ṣàdédé bẹ̀rẹ̀ o láàrin fatia balógun àti fúnkẹ́ akíndélé. Ṣàdédé mà ní fatia balógun jáde o tó sọ wípé àlàyé wọn ní pé o blọọkù mi, wípé ṣé tí fatia balógun bá blọọkù òun láyé, wípé ṣé ọlọ́run blọọkù òun ni tàbí ṣé fúnkẹ́ akíndélé jẹ́ èèyàn tó ṣó jẹ́ ọlọ́run èyí tó ń bọ̀ òun tàbí ṣó jẹ́ ọlọ́run tó ń dá ẹ̀mí òun sí, wípé kí ni fúnkẹ́ akíndélé já mọ́ ganan tí yóò fi blọọkù òun. Ẹ̀yin èèyàn wa, ìjà yìí gbẹ́nu tán o, nítorí níṣe ni fatia balógun bínú tó faraya tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé kí ni fúnkẹ́ akíndélé já mọ́ èyí tí yóò fi blọọkù òun, wípé tó bá tẹ̀ wá blọọkù òun ṣé òun wá rí ìrò ni tàbí ṣé fúnkẹ́ akíndélé jẹ́ ọlọ́run ni tàbí ṣó jẹ́ ọlọ́run tó ń dá ẹ̀mí òun sí tàbí ṣó jẹ́ ọlọ́run tó ń pèsè fún òun tí yóò fi máa blọọkù òun. Ẹ̀yin èèyàn wa, fatia balógun sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní wípé bí fúnkẹ́ akíndélé bá tilẹ̀ blọọkù òun, wípé kí ló kan òun níbẹ̀, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú industry àwọn náà tí àwọn ò kí ń jọ ṣe tàbí tí wọn kì í jọ sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa, kí ni ò bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí tó fi di wípé èèyàn kan block èèyàn kan tí èèyàn kan náà jáde láti wá sọ̀rọ̀ wípé fúnkẹ́ akíndélé ò jẹ́ ọlọ́run o, bẹ́ẹ̀ ni kò jámọ́ kankan èyí tí yóò fi máa block òun. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán o, ìjà ilé ńlẹ̀ nítorí kò tilẹ̀ sẹ́ni tó mọ̀ nǹkan tó bẹ́ ìjà sílẹ̀ láàrin àwọn méjèèjì yìí. Ṣàdédé la rí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ń drag ara wọn o. Tó ẹ̀yin èèyàn wa, kí ni ẹ rò wípé ó fàjà láàrin fúnkẹ́ akíndélé àti fatia balógun? Ohun tí ẹ bá lérò pé ó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn wọ̀nyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá rí bákan náà, ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.